ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Friday August 7 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan ẹ̀yàn Harry Stabila láàrin March 21 sí April 20, ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ rere gbà lọ́jọ́ ìjẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé tẹ́ bá jí lówùúrọ̀ kùtùkùtù ó ṣeé ṣe kẹ́ ẹ jí pẹ̀lú dùnnú àti ayọ̀ rẹpẹtẹ látàrí ń pa àwọn kan wà tó ṣe é pé ẹ máa rí ṣe lọ́jọ́ tòní tó máa jẹ́ àṣeyọrí ní ààyè àwọn nǹkan ní lọ́jọ́ tòní. Ó lè jẹ́ bóyá nǹkan kan tẹ́ fẹ́ rà ni, ó lè jẹ́ nǹkan kan tí ẹ fẹ́ kówó lé ni, ó lè jẹ́ nǹkan kan tí ẹ ń ṣàtúnṣe lé lórí ni, ó lè jọmọ́ ọ̀rọ̀ ilẹ̀, ó lè jọmọ́ ọ̀rọ̀ ilé, bẹ́ẹ̀ sì ló lè jọmọ́ òun ní èyíkéyìí tọ́pọ̀lọpọ̀ yín máa rí àṣeyọrí ṣe lórí ẹ̀, tàbí tọ́pọ̀lọpọ̀ yín máa ní nǹkan tó jọmọ́ hope gidi gan lórí ẹ̀ láàárọ̀ kùtù ọjọ́ tòní. Ṣùgbọ́n ṣá o kò ní pẹ́ rárá, láìpẹ́ rárá lówùúrọ̀ kùtù ọjọ́ tòní náà bí nǹkan bí aago 9 sí aago 10 ó ṣeé ṣe káwọn kankan fẹ́ dà yín àtìyàn papọ̀ tó máa dàbí ìjíròrò bákan, tó sì jẹ́ pé ìjíròrò náà ó jẹ́ nǹkan tó ṣe é ṣeé ṣe kí ó bí àwọn àtúnṣe sáwọn kankan yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ láti fi rí dájú pé ẹ sọ̀rọ̀ níbi tó bá yẹ kẹ́ ti sọ̀rọ̀ ní o, láti fi rí dájú pé rere gbámú. Ọ̀rọ̀ ẹnu ilẹ̀ fi rí àánú gbà lọ́jọ́ tòní, òun lẹ́ fi rí gbàlà lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ ẹnu yín máa dùn bí oyin lọ́jọ́ ti tòní, tó sì jẹ́ pé ìtẹ́ máa fi gbọ́rọ̀ kalẹ̀ lọ́jọ́ tòní á dàbí ìgbà pé nǹkan kan ló ń push ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu yín, torí ẹ máa ní ẹ̀bùn kan lọ́jọ́ ti tòní. Ẹ̀bùn yẹn máa dàbí ìgbà pé ọ̀rọ̀ yín jáde pẹ̀lú àṣẹ, pẹ̀lú nǹkan bí ẹ̀mí tó ṣe é pé àwọn èèyàn tètè máa accept ọ̀rọ̀ yín lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ fẹnu yìí ẹ fi ṣe ohunkóhun lọ́jọ́ tòní tó lè mú ire wá, tó lè máa àǹfààní wá fún yín. Ẹ lè fi polówó ọjà, ẹ lè fi síìlì agreement láàrin èèyàn àtèèyàn, ẹ lè fi kọ àwọn nǹkan tó ṣe é pé ẹ kò nífẹ̀ẹ́ sí, tó ṣe é pé wọ́n àfẹ́ ti yín, ẹ lè fi pe rere síra yín. Ṣe mọ̀ pápẹ́ mọ́ra báyìí láǹpẹ́ tèmi dire, kẹ́ rí dájú pé ẹ fẹnu pe rere síra yín, ẹ fẹnu súre fúnra yín. Ọpọlọ yẹn wá jí pépé dáadáa lọ́jọ́ tòní tó ṣe é pé gbogbo nǹkan yín ọwọ́ ọ̀rọ̀ báyìí ló máa bọ́ sí, kò ní bá ní radé rárá. Iṣẹ́ yẹn wá lọ dáadáa lénìí, bá ṣe pé yàn tó olólùfẹ́ yẹn á dára, ire wá wọlé fún yín lénìí. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lé. Nọ́mbà 3 sì jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ dùnú. Ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan yá bẹ́ẹ̀ sì lọ dáadáa. Gbogbo nǹkan tó dàbí ìwé ìgbóyà àtijọ́ mẹ́ta èyí tó ń fa bóyá kórè máa fọyín ni, tẹ́ ń gbé nǹkan sórí lọ́sàn-án lọ́sì, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó die down díẹ̀ lọ́jọ́ ti tòní o, tó ṣe é pé throughout ọjọ́ ti tòní ẹ máa fi máa lé owó, ẹ máa fi máa wá bí nǹkan ti fẹ́ dára ni, torí ọ̀rọ̀ owó báyìí ló máa bá yín, ọ̀rọ̀ kan dáadáa ló máa bá yín lọ́jọ́ ti tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín ní àwọn nǹkan tó ṣe é pé ẹ ti ń fẹ́ ṣe látijọ́ mẹ́ta tó dàbí ìgbà pé bóyá mind yìí skip ẹ̀ ni, bóyá ẹ wá padà rí wọn ṣe ni, tó jọ mọ́ nǹkan tí ẹ̀yin fúnra lára yín fẹ́ ní nǹkan ní, bóyá ẹ fẹ́ rajà kan ni, bóyá ẹ fẹ́ kówó lé mọ́tò ni, bóyá ẹ fẹ́ kówó lé ilé ni. Àsìkò yóò dára rárá láti fi kówó lé nǹkan tuntun rárá o, kò dára rárá. Ṣùgbọ́n ẹ lè fàsìkò yìí ẹ lè fi ṣàṣàyàn lórí pé kí ni nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, ṣé lè ní mo nífẹ̀ẹ́ sí láti ṣe àbí kí n ṣe pélé tí náà. Ẹ lè fi ṣe bẹ́ẹ̀ kẹ́ wá fara balẹ̀ ní sùúrù di ìgbà tí a máa announce pé a ní òṣùpá tuntun. Lẹ́yìn tá a bá lọ sí òṣùpá tuntun ẹ láǹfààní láti kówó lé nǹkan kí nǹkan lásìkò náà, láti ra nǹkan kí nǹkan lásìkò náà, kò sí wàhálà kò sí dààmú tí yẹn sì máa dẹ̀yìn bí nǹkan bí August 13, torí on the 12 yẹn gọ́gọ́ ṣeéṣe ká nìkan tí a mọ̀ sí solar eclipse lọ́kọ̀ọ̀kan ọbẹ̀ yẹn, tó ṣe pé lè gan tún lè jẹ́ nǹkan tí kò ní fún yín láǹfààní gangan on the 12 tí òṣùpá tuntun máa jáde yẹn láti fi kówó lé nǹkan tuntun. Ṣùgbọ́n ẹ lè kówó lé nǹkan tuntun lẹ́yìn on the 12 náà. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́ fún yín látàrí pé ó ṣeéṣe kẹ́ ẹ rí owó dáadáa, ó ṣeéṣe kí ẹ rí owó látara ti tẹpá mọ́ṣẹ́. Ẹ tẹpá mọ́ṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, ẹ má gbọ́n kankan ju kẹ́ tẹpá mọ́ṣẹ́ lọ, torí tẹ bá ṣe tẹpá mọ́ṣẹ́ sílẹ̀ ṣe ráǹfààní àtòrè gbámú sí dáadáa lọ́jọ́ sí tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí nǹkan bí agídí ọkàn pátápátá o. Bákan náà sì rèé ẹ gbọ́dọ̀ ṣe díìlì kankan pẹ̀lú èèyàn tàbí invest lórí nǹkan kíkan lásìkò yẹn rárá. Kọ̀ràn yẹn ò lè ṣàyẹ̀wòye sí nípa àwọn nǹkan tẹ́ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, níbi tó kù sí àbí tó nídìí àtúnṣe lọ́jọ́ ti tòní. Kọjọ́ tòní lè lọ dáadáa, iṣẹ́ yín á lọ dáadáa, bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Turquoise jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 5 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 5 lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ dùnú. Ọjọ́ rere ló jẹ́ fún yín. Ẹ lè kọ́kọ́ jí kó dàbí ìgbà pé ọjọ́ tòní lè rí bákan, ó sì dàbí ìgbà pé ọkàn yín gbọgbẹ́ bákan, bí ìgbà pé ẹ̀mí yín ga sókè pé kí ló fẹ́ ṣẹlẹ̀.
báwo lè ní ṣe fẹ́ jẹ́. Ọjọ́ tòní ẹ má bẹ̀rẹ̀, má fòyẹ́, má sojo, èní á lọ dáadáa. Ẹ lè jí gan kẹ́ lálàá mọ́júmọ́ ọjọ́ tòní tó ṣe é pàlà náà, ó máa ní ìtumọ̀ fún ìgbésí ayé yín, ṣùgbọ́n èní á lọ dáadáa o. Ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ. Ọjọ́ tòní á dùn yín gbàgbọ́n pàápàá tó ṣe é pé púpọ̀ nínú yín ẹ máa rí oore láti ilẹ̀ òkèèrè lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín ẹ máa rí ìdùnnú àti ayọ̀ láti orí nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní. Nǹkan kí nǹkan tẹ́ bá ń dáwọ́lé, gbogbo ẹ̀ máa já sàṣeyọrí, á já sí rere. Agbára máa wà fún yín dáadáa lénìí, ọpọlọ pípé máa wà fún yín dáadáa lénìí, ẹ máa wà very very creative dáadáa lénìí, ẹ máa rí sọ̀pọ́ọ̀tì àwọn tó ṣe é pé wọ́n já wọn ọ̀rẹ́ àbáwọn alásùnmọ́ yín dáadáa lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ máa rírí owó gbámú dáadáa látara àwọn tó súnmọ́ yín, àtẹ̀gbọ́n, àtàbúrò, àtọ̀rẹ́, àtojúlùmọ̀, àtàrà abiṣẹ́, àtèrò ọ̀nà, gbogbo wọn pátá ló máa nífẹ̀ẹ́ yín púpọ̀ lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ìwà yín máa jẹ́ tó ṣe é pé ó máa wà káṣì gidigidi gan, tó ṣe é pé gbogbo nǹkan kíkan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀. Wọ́n á nífẹ̀ẹ́ sí láti darapọ̀ mọ́ yín, wọ́n á nífẹ̀ẹ́ sí láti wà pẹ̀lú yín, gbogbo nǹkan yín á dùn yín gbà dáadáa lọ́jọ́ ti tòní. Àkọ́kọ́ náà, iye opportunity àtọ̀nà jíjìn èyí tó lè mú káyé yín yí padà ó lè wọlé fún yín lénìí o. Ẹni ayá ṣàǹtì ẹ̀ lénìí, ẹ ṣe prayer dáadáa kí lè wá sí ìmúṣẹ. Ẹ̀kejì ẹ̀wẹ̀, gbogbo ìtẹ́ bá ń dáwọ́lé pátápátá àwọn èèyàn máa bọ̀ wìtìwìtì lọ́jọ́ tòní. Ìbájọ́jà lẹ́ ń tà, àwọn èèyàn máa bọ̀ wìtìwìtì lọ́jọ́ tòní. Ọ̀nà ọ̀tún àrò ọ̀tún lẹ́yìn fún alára yín náà máa fi ṣe nǹkan tó ṣe pé gbogbo nǹkan tẹ́ bá ti ń ṣe pátápátá báyìí bí idán báyìí ló máa rí o, torí bí idán báyìí lọ́la ń takùn táwo tiẹ̀, ẹ máa rí gbogbo nǹkan yín ṣe bí idán. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín púpọ̀ dáadáa lọ́jọ́ sí tòní. Ọjọ́ tòní tí wá jẹ́ ọjọ́ tó ṣe é pé àwọn tó rọ̀gbà yín pátápátá ẹ máa rí opportunity àbá àǹfààní kan látọ̀dọ̀ wọn. Ó lè jẹ́ bí advice kan látọ̀dọ̀ àwọn tó dàbí ọ̀rẹ́ tàbí kó dàbí support èyí tẹ́ ń fẹ́ deeply nínú ọkàn yín. Bákan náà sì rè ní pàmbámbárì gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe pátápátá lénìí pẹ̀lú èèyàn ó máa dowó, ó máa dire láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba tí gbogbo àlọ́ bó yẹ kó lọ lọ́jọ́ tòní. Kò sí ẹni tí wàhálà kò ní sí dààmú lẹ́yìn òwúrọ̀ kùtùkùtù tó fẹ́ dàbí ìgbà pẹ́ lè fẹ́ ní òyì díẹ̀ nínú brain yín tẹ̀lé fẹ́ máa rò lọ́tùn lósì, ṣùgbọ́n o kò sí ẹni pẹ́ rárá bí nǹkan bí aago 9 sí bí aago 10 nǹkan máa bẹ̀ sí ṣéǹjì fún yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ rere gbà lọ́jọ́ ìjẹ́ fún yín o, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ìyè owó á wọlé fún yín lénìí. Píǹkì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí nọ́mbà 3 sì jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ó sì lè jẹ́ pé lóòrọ̀ tí ẹ bá jí ara yín máa ṣe ṣémṣém bí ìgbà pé ẹ máa rí support àwọn kan lóòrọ̀ kùtù ọjọ́ tòní tó ṣe é pé gbárùkù sí yẹn á jẹ́ tó ṣe é pé abikinu ìdùn abákáyọ̀ yín kún àwọn èèyàn fúnra yín láti darapọ̀ pẹ̀lú àwọn èèyàn dáadáa láti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ní òwúrọ̀ kùtù ọjọ́ tòní, tàbí kẹ́ẹ̀kọ́ ṣe é pé àwọn ẹ̀ ti máa ṣàṣàyàn kan láti bíjọ́ mẹ́ta ń pé lágbájá wọ́n mi kí n bá ṣe tàmẹ̀dùn kò mi kí n fi bẹ́ẹ̀ bá ṣe lásìkò yìí, ó dàbí ìgbà pé ó ti ṣe tẹ́ lọ́dọ̀ mi, ṣùgbọ́n tó bá tọ́jọ́ tòní o ó ṣeé ṣe kẹfẹ́ máa fi bí ìgbà pé ẹni láti wà isolated, ẹni láti isolate ara yín, ẹni láti wà lẹ́yìn nìkan bí ìgbà pé ẹ̀mí ní máa bá yín sọ̀rọ̀ púpọ̀ lọ́jọ́ ti tòní. Ó sì dára kẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ o. Èyí nìyẹn máa wà highly sensitive and highly emotional. Téèyàn bá ṣe nǹkan kékeré fún yín lọ́jọ́ tòní á dùn yín, á kà yín lára gidi gan tó ṣe ń pé nǹkan burúkú. Tó bá sì jẹ́ pé nǹkan dáadáa kékeré lèèyàn ṣe fún yín lọ́jọ́ tòní, inú yín á dùn, ayọ̀ yín á kún dáadáa láti inú wá. Ẹ wá rí dájú pé ẹ̀yin níbẹ̀ bẹ́ẹ̀ dùnú ni o. Ẹ rí dájú pé ẹ wà pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n á múnú yín dùn, wọ́n á mú ayọ̀ yín kún. Ẹ jìnnà sáwọn tó ṣe pé wọ́n lè affect mood yín, tó lè affect emotion yín lọ́jọ́ tòní. Kí ni lè balance kó lè lọ dáadáa. Ọjọ́ tòní tí wàá jẹ́jọ́ tó ṣe pé ẹ gbọ́dọ̀ kọ́ra mẹ́nikẹ́ni, ẹ gbọ́dọ̀ free dáadáa lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì rẹ gbọ́dọ̀ jìnnà síbi tí ariwo bá pọ̀ sí ju bó ṣe yẹ lọ. Ẹ má wà láyìíká bí ariwo bá pọ̀ sí ju bó ṣe yẹ lọ, torí ó máa affect system yín. Á dàbí ìgbà pé gẹ̀ẹ́sì ara yín tẹ́ bá ń gbọ́ ariwo rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ try láti wá àkókò láti relax díẹ̀ lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pátápátá ẹ̀mí lẹ gbọ́dọ̀ máa fi darí ẹ̀. Ẹ lè ṣe nǹkan lásán with physical effort yín rárá lọ́jọ́ tòní. Ẹ nílò emotional and spiritual support dáadáa lọ́jọ́ tòní lórí okòwò tí ẹ bá ń ṣe kí gbogbo ẹ lè gún régé. Iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ tẹ́ bá tẹ̀lé àlàkalẹ̀ yìí. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà dára tẹ́ bá tẹ̀lé àlàkalẹ̀ yìí. Ire owó náà lè wọlé fún yín tẹ́ bá tẹ̀lé àlàkalẹ̀ yìí. Píǹkì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín lè ní tó àtọjọ́ tòní. Ẹ máa fi rí support àti ìgbárùkùtì látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ o. Àwọn ọ̀rẹ́ adúró tì yín, àwọn alábàáṣe máa pọ̀, àwọn èèyàn amúnú yín dùn dáadáa lọ́jọ́ tòní. Àwọn kọ́sítọ́mà yín á ṣe dáadáa pẹ̀lú yín lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ gan wọ́n á ṣe dáadáa pẹ̀lú yín. Ẹ máa rá àwọn kọ̀líìgì dúró tì yín. Lóòtítọ́ tẹ́ bá kọ́kọ́ jí ó lè kọ́kọ́ dàbí ìgbà pé àbí àwọn èèyàn fẹ́ máa ṣe bákan níbi iṣẹ́ ni, ọ̀rọ̀ iṣẹ́ yín lè fẹ́ kọ́kọ́ dàbí ìgbà pé ó fẹ́ rí bákan lówùúrọ̀ kùtù ọjọ́ tòní. Ṣùgbọ́n ní kété tí nǹkan kan bá ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó dàbí ìgbà pé challenge kékeré àbí stress kékeré, ó ṣe é ṣe kẹ́ wá padà láwọn èèyàn support yín. Kódà àwọn èèyàn lè visit yín níbi iṣẹ́ lọ́jọ́ ti tòní. Customer lè wọlé dáadáa lọ́jọ́ ti tòní torí wọ́n máa rí yín lẹ́yìn pé
ọ̀dọ̀ lágbájá la gbọ́dọ̀ kó wa lọ láti lọ rajà, ọ̀dọ̀ tàmẹ̀dù la gbọ́dọ̀ lọ láti lọ bá dúnàdúrà. Ẹ máa ríre gbámú dáadáa lọ́jọ́ tòní. Pàápàá yẹn fúnra lára yín, ẹ kírètì nǹkan rere fúnra lára yín. Ọjà yín ẹ gbọ̀n dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣàtúnṣe ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Sáfíìsì tẹ́ ẹ̀ rẹ́ńdà yẹn, ẹ polówó ẹ̀ dáadáa lọ́jọ́ ti tòní. Èyí ni ìjẹ́jọ́ tó ṣe é pé ẹ ní ability láti ríre gbámú, ẹ ní ability láti rí opportunity dáadáa nípasẹ̀ bí ẹ bá ṣe welcome ẹ̀ sí ni opportunity àwọlé lọ́tún lósì, ṣùgbọ́n yẹn fúnra lára yín ni kẹ́ grab ẹ̀, torí tẹ́ ẹ bá ti grab ẹ̀ ó ṣeé ṣe kí lè fẹ́ bọ́ mọ́ta yín lọ́wọ́. Ẹ má lè customer dànù lọ́jọ́ tòní o. Ẹnikẹ́ni tó bá ti wá, ẹ lè welcome wọn, ẹ ṣe dáadáa pẹ̀lú wọn, ẹ ṣọ́ra ajé pẹ̀lú wọn, kí ni lè lọ bó ṣe kó lọ. Àárín ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín, àárín ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín á dára. Ẹ máa ríre ìdùnnú, ẹ máa ríre ayọ̀. Àwọn èèyàn láti wá bá yín lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe káwọn míì fẹ́ máa tọrọ bí owó lọ́wọ́ yín lọ́jọ́ ti tòní o. Ẹlòmíì lè ní owó gidi lọ́wọ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n tá a fẹ́ máa mú yín ṣeré ń bí lábájá, yá mi ní nǹkan báyìí lọ́wọ́ ẹ, láti lè fi mọ̀ bóyá ṣéǹjì tiẹ̀ wà lọ́wọ́ yín àbí kò sí lọ́wọ́ yín. Ẹ rí dájú pé ẹ wulẹ̀ fẹnu bò níbi tí ẹ bá ti rí pé bóyá ẹ nílò ìrànlọ́wọ́ lọ́jọ́ sí tòní. Ìrànlọ́wọ́ tẹ bá nílò, ẹ béèrè fún lọ́jọ́ tòní o. Ẹ béèrè fún, ẹ sì grab opportunity èyíkéyìí náà tààtọ̀. Ìbàjẹ́ kékeré opportunity, ẹ grab ẹ lọ́jọ́ sí tòní, ó lè dín ńlá mọ́ yín lọ́wọ́. Ẹ rí dájú pé ẹ lọ opportunity eléyìí, kí ni lè lọ dáadáa, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ ìdùnnú, ọjọ́ oríire báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tí ó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ bí iṣẹ́ yín òun ni ó máa wà lọ́kàn yín gbágbágbá lọ́jọ́ tòní. Lóòrọ̀ tẹ́ bá jiná, ẹ lè rí nǹkan ìdùnnú látọ̀nà jíjìn, ẹ lè rìn àjò lọ síbì kan àbí kẹ́ gbọ́ròyìn ayọ̀ láti ibì kan lọ́jọ́ sí tòní tó ṣe é pé lóòrọ̀ kùtù yẹn ìròyìn ayọ̀ yẹn máa jẹ́ tó ṣe é pamọ́ inú yín dùn, á sì mú ara yín yá gágá dáadáa lọ́jọ́ sí tòní. Ọjọ́ ìwájú ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín ọ̀rọ̀ iṣẹ́ yín ló máa wá bá yín tó ṣe é pé ọ̀rọ̀ iṣẹ́ yín báyìí lè máa gbé lérí gẹ̀gẹ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹ́tù advance sí nínú ìmọ̀ níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹ́tù advance sí nínú òye. Ó ṣeé ṣe lọ́jọ́ ti tòní kí ẹ rí àwọn kankan tí ó ṣe é pé ẹ máa fi àtúnṣe ẹ̀ ní ààyè ibi iṣẹ́ yín tó ṣe é pé àwọn kan yẹn tí ń yàfẹ́ ti yín púpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ wàá máa wọ̀ pé báyìí ló yẹ kí n ṣe kàn mí, jẹ́ kí n gbèsè tiẹ̀ báyìí, jẹ́ kí n plan ẹ̀ báyìí. Àwọn eléyìí mi ní fìbùlẹ̀ máa kọ báyìí mọ́. Àwọn eléyìí máa bẹ̀rẹ̀ sí gbégbèsè báyìí lé lórí láti jẹ́ kí nǹkan balance. Gbogbo nǹkan tó wá lè mú kí iṣẹ́ yín balance pátápátá báyìí ní kẹ́ ṣe lọ́jọ́ tòní. Lákọ̀ọ́kọ́ tẹ́ bá ń lọ bí iṣẹ́, ẹ rí dájú pé ẹ múra dáadáa kí ẹ dùn rí lójú, kí ẹ lè ráǹfààní àtòrí ibi iṣẹ́ gbámú. Bẹ́ẹ̀ sì ni káwọn èèyàn lè bàbàrà yín dáadáa láàyè iṣẹ́, kọ́ lè wọ̀n pé ẹni yìí owó ti kí a gbéṣẹ́ ìfún lóṣìṣẹ́ àti lódodo. Ó múra corporately, ó mú pẹ́ẹ̀nì ẹ̀ dání, ó mú gbogbo dọ́kúmẹ́ǹtì ẹ̀ dání. Ẹ rí dájú pé ẹ wà well dated, kẹ́ sì wà well oriented dáadáa lọ́jọ́ ti tòní kí gbogbo nǹkan yín lè lọ dáadáa ní ààyè iṣẹ́ ní pàtàkì. Iṣẹ́ á lọ bó ṣe kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ ti tòní. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí nọ́mbà 2 sì jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ ìdùnnú, ọjọ́ oríire báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tí ó ṣe é pé tó bá gẹṣin inú yín kó lè kọsẹ̀ rárá. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín púpọ̀, ìfẹ́ yìí máa pọ̀ rẹpẹtẹ. Àwọn èèyàn láìkí yín lọ́tùn lósì. Á dàbí ìgbà pé kò sí ẹni náà tí kò tún nífẹ̀ẹ́ yín mọ́ ní ilé ayé tí ẹ wà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Àwọn èèyàn àgbà tí yín dáadáa lọ́jọ́ ti tòní lọ́tùn lósì, kọ́sítọ́mà bóyin wìtìwìtì. Àwọn èèyàn máa rí yín nìrí pé lágbájá yìí òun mi kí n tiẹ̀ wà pẹ̀lú ẹ̀, òun mi kí n tiẹ̀ dọ̀rẹ́. Ẹ máa dàbí mágínẹ́ẹ̀tì ni tó ṣe pé òun fa ara yín máa fa àwọn èèyàn. Lótìtọ́ tẹ́ bá kọ́kọ́ jí ó lè kọ́kọ́ dàbí ìgbà pé ọ̀rọ̀ iṣẹ́ yín lè fẹ́ máa bọ́dà yín bákan bákan, tàbí kẹ́ fẹ́ máa oníwọ̀n pé àwọn nǹkan kan bí ìrònú àròjinlẹ̀ àbí ìrònú àròkàn kò fẹ́ máa wáyé bákan lọ́jọ́ tòní pé báwo mo fẹ́ ṣe lówùúrọ̀ kùtù ọjọ́ tòní báyìí. Gbogbo nǹkan ló dàbí ìgbà kó dá paropáro yìí, ṣùgbọ́n miracle máa ṣẹlẹ̀ lọ́jọ́ ti tòní. Miracle yẹn sì máa jẹ́ kí inú yín dùn, á bí káyọ̀ yín kún tó ṣe pé ẹ máa rírí ọ̀nà jíjìn gbámú. Ẹ máa rìn ìrìnàjò lọ síbì kan, tàbí kó ṣe pé ibi tẹwà gangan ẹ máa welcome àlejò oríire, tàbí kẹ́ welcome oore látọ̀nà jíjìn lọ́jọ́ ti tòní. Gbòsọ́nà tó rí lè gbà wọlé nínú kẹ́ ìrìnàjò lọ báre, tàbí kí oore náà kó rìn wá bá yín níbi tẹwà gangan. Àti ní pàtàkì gan, gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ṣe níṣẹ́ lọ́jọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín, wá fẹ́ràn yín. Àwọn èèyàn bá sì nífẹ̀ẹ́ yín, wá nífẹ̀ẹ́ iṣẹ́ yín lọ́jọ́ tòní tó sì ṣe é ṣe kẹ́ ríre gbámú dáadáa láti ibẹ̀. Ẹ̀yin tẹ́ wá ń ṣiṣẹ́ tó jẹ mọ́ beauty àbí cosmetic àbí jewelries àbí nǹkan kan tó jẹ mọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, ó ṣe é ṣe kẹ́ rí ire ńlá gbámú dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ fún yín. Gbogbo nǹkan yín á dùn yín gbà lọ́jọ́ ti tòní. Nǹkan yín máa tún kẹnu sí dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ máa tún láwọn ìmọ̀ sí àti ọgbọ́n àtòyé sí tó ṣe pé àwọn ọgbọ́n àtòyé máa wọ̀nyí lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan kí nǹkan tẹ́ ń ṣe lénìí ní iṣẹ́
ẹ tẹpá mọ́ dáadáa torí transformation lè wáyé látara akitiyan tẹ́ ṣe níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ má kanra, ẹ má bínú, ẹ welcome everybody pẹ̀lú àlàáfíà àti ìfẹ́. Ẹ máa rí igbá mú dáadáa lọ́jọ́ tòní. Transformation kan lè wáyé fún yín lọ́jọ́ tòní látara nǹkan kí nǹkan tẹ́ gbé dání tí ẹ̀ ń ṣe tó sì jẹ́ pé nǹkan ì máa mú ìdùnnú àtayọ̀ wá fún yín. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó gan lè wọlé fún yín dáadáa lénìí. Indigo jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí nọ́mbà 7 sì jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú. Ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé àwọn nǹkan tó dàbí ìlàyìlò láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín yóò kásẹ̀ ńlẹ̀ pátápátá tó ṣe é pé lénìí gangan intimacy ẹ̀yin àti olólùfẹ́ yín á dìpù dáadáa gidi gan lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lè máa bẹ̀rẹ̀ sí ní nǹkan tó jọmọ́ higher libido lọ́jọ́ tòní. Àwọn ìbí ìgbà pé kí olólùfẹ́ mi tiẹ̀ ti wà pẹ̀lú mi, bí ìgbà pé ká tiẹ̀ jọ máa sọ̀rọ̀, bí ìgbà pé ká tiẹ̀ jọ máa ṣe lọ́jọ́ tòní tó sì ṣeé ṣe kí intimacy yín dìp kí àǹfààní yẹn jẹyọ lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ nù yín ó ṣeé ṣe kẹ́ ẹ jí kẹ́ fẹ́ máa rò ní ìgbọ́n pé kí ló ń ṣẹlẹ̀ tó olólùfẹ́ mi ò tí bá mi sọ̀rọ̀, kí ló dé tó olólùfẹ́ mi ṣì ń ṣe báyìí, ṣùgbọ́n gbogbo ẹ̀ padà rọlẹ̀ tí ò ní sí wàhálà tí ò ní sí dààmú láàrin yín rárá mọ́. Ọjọ́ tòní wá jẹ́ tó ṣe é pé àwọn nǹkan kan máa fẹ́ mú yín máa rò àròjinlẹ̀, ẹ máa fẹ́ máa ro àròkàn lọ́jọ́ ti tòní. Ẹ má wulẹ̀ ra àròkàn lásán, ẹ wulẹ̀ ronú nípa life yín lọ́jọ́ tòní. Ẹ introspect, ẹ fi ọpọlọ rò, ẹ má fi ọkàn rò torí tẹ bá fi inú rò tẹ fọkàn rò ó ṣeéṣe kí lè fẹ́ bí àárẹ̀ ọkàn, ṣùgbọ́n tẹ bá fọpọlọ rò ó ṣeéṣe kó fẹ́ bí result tẹ́ ẹ̀ ń fẹ́ fún yín. Ẹ rí dájú pé ẹ plan àwọn nǹkan yín dáadáa, ẹ plan ẹ̀ dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ ronú àròjinlẹ̀ nípa ibi tẹ́ ti ń bá bọ̀, ibi tẹ́ dé dúró àti ibi tí ẹ̀ ń lọ gangan. Ẹ introspect lọ́jọ́ tòní. Nǹkan kan máa jẹyọ ńbẹ̀ tó ṣe é pé máa ràn yín lọ́wọ́. Àwọn nǹkan tó bá yẹ kí ẹ pàtì pátápátá, àwọn lifestyle tó bá yẹ kẹ́ pàtì pátápátá, àwọn nǹkan tó bá yẹ kẹ́ fi blame ara yín gbà nǹkan báyìí mò ń ṣe kò dára lóòótọ́ jẹ́ kí n pàtì, nǹkan báyìí mò ń ṣe tó dára jẹ́ kí n bẹ̀rẹ̀ sí mójútó kí ilé ayé mi lè dára, ọkàn mi lè balẹ̀. Ẹ rí dájú pé ẹ bẹ̀rẹ̀ sí mójútó, ẹ introspect lọ́jọ́ tòní. Bákan náà sì ré tí nǹkan kan bá wọlé bí opportunity lọ́jọ́ tòní pé lágbájá jájọ dòwò papọ̀, jájọ dà kankan papọ̀, ẹ má wulẹ̀ tí kò lè lórí, ẹ wulẹ̀ ní sùúrù díẹ̀. Ẹnikẹ́ni náà fún yín ní táìmù níwọ̀nba díẹ̀. Àsìkò òṣùpá tuntun fẹ́ẹ̀ dé, gbogbo táìmù tá a wà yìí kò dára kíyàn fi kówó lórí nǹkan kí nǹkan náà má bàa bọ́ sí 50-50 fún yàn, má bàa bọ́ sí lọ́ọ̀sì fún yàn. Kẹ́kẹ́ sára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má pàṣínà pẹ̀lú ẹnikẹ́ni, ẹ má ra ṣẹ́ẹ̀sì lọ́dọ̀ ẹnikẹ́ni lénìí. Àǹfààní wá lè wọlé lọ́jọ́ tòní o fẹ́yìn tẹ́ bá wà very lucky tọ́lọ́ sí kádàrá pé lucky ara yín wà ń bẹ́ẹ̀ dáadáa. Àǹfààní lè wọlé bí ìfà fún yín lọ́jọ́ ti tòní. Ènìyàn lọ bó ṣe yẹ kó lọ. Ẹ wò lè falẹ̀ mọ́ṣẹ́ yín torí iṣẹ́ lóògùn iṣẹ́ la fi ń dẹni gíga. Ẹ falẹ̀ mọ́ṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ má fi gbogbo ọjọ́ tòní ronú rárá. Ẹ tún fọjọ́ tòní ẹ fi fókọ̀sì lórí iṣẹ́ yín dáadáa torí nǹkan tó lè yá yín padà ó lè wáyé lọ́jọ́ ti tòní ní ààyè iṣẹ́ tẹ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa. Iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó gan á wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́yìn tí nọ́mbà 7 sì jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ ìjẹ́ tó ṣe pé àdàbí ìgbà pé relationship yín yẹn, marriage yín yẹn ó fẹ́ revive, ó tún fẹ́ jí padà, ó fẹ́ dàbí ìgbéyàwó tuntun lọ́jọ́ ti tòní. Torí àwọn kan tó dàbí issue tó ń wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ ó ṣeé ṣe káwọn issue náà kí solution fẹ́ wáyé lórí ẹ̀ lénìí tó ṣe pé oníkálùkù á fẹ́ mọ ọ̀tún yàtọ̀ sósì. Ẹ máa fẹ́ discover kí ló ń fa issue, jẹ́ ká pa àwọn nǹkan yẹn tì, mi nídìí nǹkan yẹn mọ́. Tàbí kẹ́ kó ṣe pé ẹ̀yin fúnra lára yín ẹ máa fẹ́ wọ̀nà olólùfẹ́ yín pé lágbájá nǹkan báyìí mi láìkì ẹ̀mọ́ tó sì máa gbà bẹ́ẹ̀ pé mo ti gbọ́ mi ní ṣe mọ́. Táwọn náà ní nǹkan báyìí tí wọ́n náà ṣe mi láìkì ẹ̀mọ́ tó sì máa gbà bẹ́ẹ̀ pé àwọn ní ṣe mọ́. Ilé máa wá bí kí ìbáṣepọ̀ yín kó wọnú ara dáadáa. Àsìkò ìjásìkò tó ṣe é pé akitiyan máa wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín láti ṣàwọn nǹkan kan tó ṣe é pé á mú kí dàgbàsókè dé bá marriage yín. Ẹ lè jọ jíròrò lọ́jọ́ tòní. Ọjọ́ ìfẹ́ lọ́jọ́ tòní jẹ́. Ẹ fìfẹ́ hàn sí gbogbo èèyàn pátápátá. Ẹ fìfẹ́ hàn sí olólùfẹ́ yín dáadáa lọ́jọ́ ti tòní. Bákan náà sì ré àwọn nǹkan tó bá dàbí ìgbà pé kó wà balance bóyá láàrin èèyàn àtèèyàn ni, láàrin èèyàn àtọ̀gá ni, láàrin èèyàn tó níbàárà kan ni, ẹ láǹfààní àti correct ẹ̀ náà lọ́jọ́ ti tòní. Ẹnikẹ́ni tẹ́ bá jọ ní nǹkan kan tẹ́jọ́ dàpọ̀, ìbájẹ́fẹ́ ló dá yín pọ̀, ìbájẹ́ owó ló dá yín pọ̀, ìbájẹ́ ọjà ló dá yín pọ̀. Ẹ rí dájú pé ẹ wá àtúnṣe sáàárín ẹ̀yin méjèèjì káàárín ẹ̀yin méjì lè gún régé dáadáa. Àsìkò tẹ́ lè fi wá àtúnṣe yẹn lélẹ́yìí gangan tó sì jẹ́ pé gbogbo nǹkan yẹn á lọ dáadáa lọ́jọ́ tòní tẹ́ bá fọgbọ́n ṣe pàápàá tí ẹ bá lo ìfẹ́ yẹn gangan ní kókó lọ́jọ́ ti tòní. Àwọn èèyàn tó lólùfẹ́ yín á gún régé, àwọn èèyàn àtàwọn ọ̀gá yín, àwọn tẹ́jọ́ súnmọ́ra á gún régé dáadáa lọ́jọ́ ti tòní. Gbogbo àti ìdòyàn gbà lénìí. Peace jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú. Ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe
kí ẹ fẹ́ láwọn kan tó máa fẹ́ mú yín busy dáadáa lọ́jọ́ tòní. Lówùúrọ̀ tẹ́ bá kọ́kọ́ jí ó ṣeéṣe kó má fi bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀, ẹ lè rí nǹkan ìdùnnú, ẹ lè rí nǹkan ayọ̀, ara yín á sì máa jí pépé dáadáa lówùúrọ̀ ọjọ́ tòní. Kódà ọpọlọ yín ó máa ṣàpù dáadáa, tẹ́ máa wà creative lówùúrọ̀ kùtù ọjọ́ tòní. Ṣùgbọ́n as the day goes on, bí nǹkan bí aago 9 sí 10 tí ọjọ́ tòní ń lọ tó ń sún gẹ̀rẹ̀, àwọn kankan tó máa fẹ́ máa wọlé, bíi task lọ́tùn lósì, tẹ́ máa fẹ́ máa busy, tàbí ìgbà pé ẹ̀yin gan fúnra yín gan lè fúnra yín níṣẹ́ ṣe, bí ìgbà fẹ́ kọ̀ lè jókòó sílé, bí ìgbà pé oko yìí ti kúnjẹ wá tẹ̀ wá ró, nǹkan yìí mo need láti wá ṣe, tó ṣe pé máa fẹ́ keep ara yín busy tàbí kí nǹkan kan fẹ́ mú yín busy dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé ó fẹ́ fún yín ní chance ni, bẹ́ẹ̀ fẹ́ busy yín ó fẹ́ fún yín láǹfààní láti ṣàtúnṣe sáwọn nǹkan yín ni, ẹ fi ní plan nípa ìgbésí ayé yín. Tẹ́ bá ní task rẹpẹtẹ ńlẹ̀, ẹ plan lé lórí, ẹ má kú gìrì gbégbèsè, ẹ má wà too impulsive láti gbégbèsè láì ronú jinlẹ̀ dáadáa, ẹ rò àròjinlẹ̀ dáadáa lórí nǹkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ ti tòní, ẹ rò sọ́tún ẹ rò sósì pé nǹkan yìí ṣé kí n ṣe báyìí ni àbí kí n ṣe báyìí, ó lè gún régé ni o, kó lè rí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ni, kó má jẹ́ pé ẹ ti stress ara yín jìnnà kẹ́ wá tún wá máa rò pé àmúdẹ̀ ti ṣe mistake ń bí o, ta ni mo ti mọ̀ mí ní ṣe báyìí o. Ẹ kíyèsí ara púpọ̀ lọ́jọ́ tòní, ẹ ní ṣàṣìṣe láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Mo kọ́ kí nǹkan tẹ́ bá ń ṣe ẹ focus lé lórí, ẹ plan dáadáa lé lórí lọ́jọ́ tòní kí gbogbo ẹ lè dùn yìí gbà. Ẹ bá busy rẹpẹtẹ lọ́jọ́ tòní, ẹ fi ojú ẹ̀gbẹ́ kan báyìí, ẹ fi wò lera ara yín ni o, ẹ wò lera ara yín kẹ́tù wò pé ṣé kìí ṣe pé bóyá àpárí ìbàì tó ń ro mí, tí kò ṣe pé màá nídìí ògùn báyìí ṣá, ẹ wó ògùn rò sí dáadáa. Pàápàá ẹ̀yin tẹ́ jẹ́ Capricorn, àwọn ibi tá máa ro yín jù, tá máa dùn yín jù náà ní bí ẹsẹ̀ tàbí bí òkè tán, a máa ro yín púpọ̀ jù lọ́pọ̀lọpọ̀ gbà. Pàápàá ẹ̀yin tó bá ṣe pé tí ń dàgbà tẹ́ tí ń wọ bóyá bí 50, 45 lọ sókè bẹ́ẹ̀, ẹ dájú pé tọ́jú lé ara yín dáadáa lọ́jọ́ ti tòní. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Bí ìjì kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ gbà, òun lọ́jọ́ ìjẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé ẹ máa rí dùnnú gan, ẹ máa ráyọ̀ gan lọ́jọ́ tòní. Èèyàn máa nífẹ̀ẹ́ yín púpọ̀ o, àwọn èèyàn látọ̀nà jíjìn wọ́n á gbà ti yín, wọ́n á pọ́n yín lé, wọ́n á nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ ti tòní. Ohunkóhun tí ẹ bá ń dáwọ́lé á bí dùnnú á báyọ̀ fún yín, ẹ máa rí ìdùnnú lórí ẹ̀ lọ́jọ́ tòní. Ìbàjẹ́ iṣẹ́ ni, ìbàjẹ́ ọmọ ni, ìbàjẹ́ ohunkóhun tó ṣe é pé ẹ̀yin fúnra lára yín lẹ produce ẹ̀, àbátara yín ló ti jáde, ẹ máa rí dùnnú lórí wọn lọ́jọ́ ti tòní dáadáa, tó ṣe é pọ́kàn yín á balẹ̀ pẹ̀sẹ̀, ẹ̀yin fúnra lára yín gan ọpọlọ yín á jí pépé láti wá ìyípadà lórí àwọn kankan lọ́jọ́ ti tòní. Àwọn ìyípadà tẹ́ bá sì wà lọ́jọ́ tòní ó ṣeéṣe kó jẹ́ ìyípadà tá permanent. Ẹ fẹ́ ní wá ìyípadà lórí ọ̀rọ̀ gbèsè ayé yín, ẹ fi wá báyẹn ṣe fẹ́ dára ní gbogbo ọ̀nà. Ẹ ṣeéṣe kí ẹ tún láwọn kankan bí idea lọ́jọ́ tòní tó ṣe pé idea yẹn máa ràn yín lọ́wọ́, ó lè jẹ́ ìmọ̀, ó lè jẹ́ opportunity láti bí kíbi lọ́jọ́ tòní tó ṣe pé á ran láì fún yín lọ́wọ́, tó ṣe pé tẹ́ bá tẹ̀lé á bí ìyípadà sínú ayé yín, á bí káyé tuntun wáyé, á bí kí nǹkan tuntun wáyé ní gbèsè ayé yín, tó jẹ́ pé gbogbo ẹ máa dùn yín gbà lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín tí gbogbo nǹkan yín á lọ bó ṣe kó lọ, ẹ máa ráǹfààní àtòrè jẹ dáadáa látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Owó ìtẹ̀bá tí ń dáwọ́lé á máa jùnà á máa jùṣe fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣèṣù láǹfààní àti rí ìyípadà rere nínú gbèsè ayé yín lénìí, gbogbo nǹkan yín á dùn yín gbà lénìí o. Tẹ́ máa wà highly creative, ọpọlọ yín á jí pépé, àtọ̀rẹ́ àtọ́júlùmọ̀ àti gbogbo àwọn tó kàn gbà yín kápátá lọ́ máa ṣe dáadáa sí yín lénìí. Ẹ wá ṣọ́ra ṣe, ẹ má gbéraga rárá o, ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ ló dára, ìrẹ̀sílẹ̀ ṣe kókó, kí Olódùmarè lè gbé yín ga. Ọjọ́ tòní á lọ dáadáa, iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín dáadáa lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ dùnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín, pàápàá láàrin yín àti fámìlì yín, ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí lénìí á gún régé dáadáa, tá sì dùn yín gbà dáadáa, tí ò ní sí wàhálà, tí ò ní sí dààmú láàrin yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ọkàn yín máa wà nílé lọ́jọ́ tòní, bí ìgbà pé láwọn àtúnṣe kan tẹ́ fẹ́ ṣe nínú ilé, bí ìgbà pé láwọn kankan tí ó máa keep yín busy tó jọmọ́ ọ̀rọ̀ fámìlì lọ́jọ́ tòní. Ẹ̀yin tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tẹ́ ti gbúrò fámìlì bóyá àṣẹ yín máa gbé lọ́nà jíjìn, ẹ rí dájú pé ẹ gbúrò wọn lọ́jọ́ tòní, kí ẹ ṣẹ́ẹ̀kì wọn, kí ẹ pè wọ́n lọ́jọ́ ti tòní, kẹ́ gbọ́ wọn. Ọ̀rọ̀ bí fámìlì máa wà lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní, tó sì dára kí ẹ mójútó lọ́jọ́ tòní. Àwọn nǹkan bí bùkátà náà lè dìde nínú fámìlì lọ́jọ́ tòní, tó ṣe pé ẹ̀yin lè máa fẹ́ gbọ́. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́ fún yín láti fi wá ìrẹ́pọ̀ láàrin àti mọ̀lẹ́bí, láti rí dájú pé àyíká ilé yín gan wà ní ìmọ́tótó. Tẹ́ bá wà níbi iṣẹ́ gan náà, àyíká ibi iṣẹ́ yín náà gbọ́dọ̀ wà ní ìmọ́tótó, kí nǹkan rere lè wọ́tọ̀ yín wá dáadáa lọ́jọ́ ti tòní. Gbogbo nǹkan yín á dùn yín gbà lọ́jọ́ tòní. Tẹ́ bá wà nílé gan ẹ máa wà lively, àwọn tó rọ̀gbà yín ká, àwọn fámìlì yín, àwọn neighbor yín tẹ́jọ́ ń gbélé kan náà, ìbáṣepọ̀ yín máa dùn yín gbà lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ní pàtàkì, ó ṣeé ṣe kó láwọn kankan tó ṣe pé ẹ máa fẹ́ ṣe látúnṣe, tó ṣe pé àwọn kan wà tó ṣe pé máa fẹ́ gbá kúrò nílé yín pé àti ẹ̀ nídìí eléyìí mọ́, jẹ́ kí n gbá dànù. Àwọn kan máa wà tó yẹ pé máa wò pé eléyìí ni kó dúró, ó ṣeé ṣe kátúnṣe ilé wa lọ́jọ́ tòní o fọ́pọ̀lọpọ̀ yín. Ṣùgbọ́n ṣáájú eléyìí fọ́pọ̀lọpọ̀ mìínú yín,
ìjíròrò lè wáyé láwọn èèyàn àti ẹ̀gbọ́n àbábúrò lọ́jọ́ tòní láàárọ̀ ṣáájú àbáwọn èèyàn àti family member kan lọ́jọ́ tòní tó lè trigger àwọn kankan lọ́jọ́ tòní fún ti family yẹn. Iṣẹ́ yẹn á wá lọ dáadáa, ìbáṣepọ̀ yẹn àti olólùfẹ́ yẹn á dára, pàápàá yín tẹ̀ ń ṣiṣẹ́ láti ilé ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni iye owó lè wọlé fún yín láti ibikíbi lọ́jọ́ ti tòní. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:10 ní àárọ̀ sí aago 12:10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.